A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá Ọmọalọ́gọ̀madẹ̀. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau ti fi ọwọ́ ṣìkún òfin mú dókítà méjì tí wọ́n ní í ṣe pẹ̀lú yíyọ ẹ̀yà ara tó ṣe pàtàkì láàgọ́ ara pẹ̀lú afurasí ayédèrú dókítà Noah Kékeré. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Alábò Alfred ló sọ eléyìí di mímọ̀ lánàá fún iléeṣẹ́ ìròyìn News Agency of Nigeria (NAN) ní ìlú Jos. Alábò ní àwọn afurasí wọ̀nyí pẹ̀lú ayédèrú dókítà Kékeré wà ní àhámọ́ ọlọ́pàá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Kékeré ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn án wípé ó yọ kíndìnrín lára arábìnrin kan nígbà tí oníyẹn wá fún iṣẹ́ abẹ ní ilé ìwòsàn rẹ̀. Lójú ẹsẹ̀ ni àjọ dókítà ìpínlẹ̀ Plateau Nigerian Medical Association ṣe ìwádìí tí àbájáde ìwádìí ṣe àfihàn wípé Kékeré kìí ṣe ọmọ ẹgbẹ́ wọn, pàápàá jùlọ kìí ṣe ojúlówó dókítà. Alábò ní láìpẹ́ kọmíṣánná ìpínlẹ̀ yóò gbé ìgbìmọ̀ ọ̀jọ̀gbọ́n dókítà alágbára dìde tí yóò ṣe àyẹ̀wò lórí arábìnrin tí ó fi ẹ̀sùn kan Kékeré wípé ó yọ ẹ̀yà ara rẹ̀. Ó ní èyí yóò ṣe àfihàn bóyá lóòótọ́ ni wọ́n yọ ẹ̀yà ara rẹ̀. Láìpẹ́ yìí ni ọ̀gbẹ́ni kan Alhaji Kamal ṣe àfisùn wípé ọdún mélòó sẹ́yìn ni òun gbé ìyàwó òun lọ ilé ìwòsàn Kékeré lẹ́yìn tí aya rẹ̀ ti ń fi gbogbo ìgbà kérora inú rírun. Kékeré ṣe àyẹ̀wò kí ó tó ṣàlàyé wípé ìwé aya rẹ̀ ti ní àbàwọ́n ruptured appendicitis. Ó sì nílò iṣẹ́ abẹ ní kíákíá. Lẹ́yìn ọdún díẹ̀ tí wọ́n ṣe iṣẹ́ abẹ ni ẹ̀gbẹ́ inú tún bẹ̀rẹ̀ sí kan aya Alhaji Kamal. Gbẹ̀yìngbẹ́yín ni àyẹ̀wò tú àṣírí wípé ọ̀kan nínú kíndìnrín aya rẹ̀ ti pòórá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ti pe gómìnà ìpínlẹ̀ Edo Godwin Obaseki àti igbákejì rẹ̀ Philip Shaibu kí wọ́n ti idà wọn wọnú ikọ̀ kí wọ́n jogun omi kí àlàáfíà lè jọba. Ẹgbẹ́ òṣèlú PDP fi ẹ̀hónú wọn hàn sí bí wọ́n ṣe ń fẹ̀dá ara wọn síta fáráyé rí lórí ẹ̀rọ ayélujára. Igbákejì alága ẹgbẹ́ fún ẹkùn gúúsù Olóyè Dan Obi ló dá sí ọ̀rọ̀ yìí pẹ̀lú àtẹ̀jáde lálẹ́ àná ní ìlú Àbújá. Ìròyìn jábọ̀ wípé Shaibu ti lọ sí ilé-ẹjọ́ gíga láti lọ fagilé èròǹgbà àti yọ ọ́ nípò láti ọ̀dọ̀ Obaseki. Ẹ̀sùn yìí tún jẹ jáde padà nígbà tí gómìnà gbé ọ́fíìsì igbákejì rẹ̀ kúrò ní ilé ìjọba. Bákan náà ni wọn kò fún un láàyè àti wọ ọ́fíìsì rẹ̀ ní ọjọ́ Ajé. Ọjọ́ Ajé ni lẹ́tà ìṣípò ọ́fíìsì rẹ̀ bọ́ sórí ẹ̀rọ ayélujára. Obi wá gba gómìnà àti igbákejì rẹ̀ ní ìmọ̀ràn kí wọ́n jẹ́ kí àlàáfíà jọba nítorí ìbò gómìnà ọdún tó ń bọ̀. Àtẹ̀jáde náà kọ wípé ẹgbẹ́ òṣèlú PDP jẹ́ ẹgbẹ́ tí ó rinlẹ̀ tí àwọn ìfọkànsí adarí ti bomirin fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ẹgbẹ́ ọ̀hún ni wọ́n wà nínú làásìgbò láti ọ̀dọ̀ gómìnà àti igbákejì rẹ̀ báyìí. Ó wáá rọ àwọn méjèèjì kí wọ́n jogun omi kí wọ́n yanjú gbogbo aáwọ̀ tí ó bá wà láàrin wọn nítùbínùbí. Kí Ọlọ́run bùkún ẹgbẹ́ PDP, kí Ọlọ́run bùkún ìpínlẹ̀ Edo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni ikọ̀ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun sọ wípé àwọn fi ọwọ́ ṣìkún òfin mú ọkùnrin kan ẹni ọdún 24 (24 years) lórí ẹ̀sùn wípé ó jí kébù iná mọ̀nàmọ́ná ní agbègbè Ìwàrò ní Iléṣà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀gágun Bashir Adéwìnbí tí í ṣe adarí ikọ̀ Àmọ̀tẹ́kùn ni ó sọ eléyìí nínú àtẹ̀jáde. Ó ní ọwọ́ tó afurasí yìí ní aago 4 ìdájí ọjọ́ Ajé. Abíọ́dún Tìmílẹ́yìn ni àwọn ará ìlú ṣe àfisùn rẹ̀ nígbà tí wọ́n rí i níbi tí ó ti ń jí kébù nínú transformer. Lójú ẹsẹ̀ ni wọ́n ké sí ikọ̀ Àmọ̀tẹ́kùn agbègbè Iléṣà kí ọwọ́ tó tó o lẹ́nu iṣẹ́. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni afurasí ti jẹ́wọ́ tí wọ́n sì ti yọ̀ǹda rẹ̀ fún àjọ ààbò ara ẹni láàbò ìlú Nigeria Security and Civil Defence Corps (NSCDC) pẹ̀lú ẹ̀rí fún ìwádìí àti ìjìyà tí ó tọ́. Adéwìnbí ní bákan náà ni àwọn ọlọ́dẹ mú àwọn afurasí olè ajọ́kadà ní agbègbè Àìsù ní ìlú Ẹdẹ ní ọjọ́ Ẹtì tí ó kọjá tí wọ́n sì yọ̀ǹda wọn fún àwọn Àmọ̀tẹ́kùn. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé
àwọn afurasí olè ọlọ́kadà yìí fún àwọn ọlọ́kadà ní kìlìṣí súyà aláta rẹ́súrẹ́sú tí wọ́n ti fi oògùn oorun sí jẹ. Ní kété tí àwọn wọ̀nyí sùn lọ ni wọ́n gba ọ̀kadà wọn sá lọ, ṣùgbọ́n oríta kò wọ́n bí àwọn ọlọ́dẹ tí wọ́n dá ọ̀kadà náà mọ̀ ṣe pàdé wọn tí wọ́n sì béèrè ẹni tí ó ní ọ̀kadà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti ké sí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Services (DSS) láti darapọ̀ mọ́ àwọn agbófinró ṣe ìwádìí lórí ikú olórin Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad. Èyí jáde nínú àfihàn àtẹ̀jáde tí Kọmíṣánná fún Ìròyìn Gbénga Ọmọ́tòṣọ́ bu ọwọ́ lù. Mohbad tí í ṣe olùbọwọ́sí àtijọ́ láti iléeṣẹ́ olórin Naira Marley (Marlian Records) ni ó di olóògbé ní ọjọ́ Ìṣẹ́gun tí ó kọjá ní ẹni ọdún 27 years. Bákan náà ni gómìnà bá ẹbí àti olólùfẹ́ Mohbad kẹ́dùn lórí ìpapòdà ẹni wọn. Àtẹ̀jáde náà kà wípé àwọn mọ rírì ṣíṣe òfò irúfẹ́ olórin tí ó gbilẹ̀ bẹ́ẹ̀ láwùjọ. Àwọn sì gbà á ládùúrà kí Ọlọ́run tẹ́ sáfẹ́fẹ́ rere kí ó tu ẹbí rẹ̀ nínú. Sanwó-Olú ní kí gbogbo àwọn àjọ aláàbò lo gbogbo ọ̀nà ìgbàlódé láti fi ṣe àwárí gbogbo ohun tí ó ṣókùnkùn nípa ikú rẹ̀, kí wọ́n sì jẹ́ kí gbogbo àwọn tí ajé ìwà yìí bá ṣímọ́ lórí fojú winá òfin lẹ́yìn ìwádìí. Bí ìjọba ìpínlẹ̀ ṣe rọ gbogbo àwọn tí wọ́n bá mọ ohun kan tàbí méjì tí ó lè ran ìwádìí lọ́wọ́ láti pèsè rẹ̀. Láti ìgbà tí Mohbad ti di olóògbé ni àwọn alátìlẹyìn àti olólùfẹ́ rẹ̀ ti ń pè fún ìwádìí tó lọ́rìn lórí ikú rẹ̀. Bákan náà ni àwọn alámòójútó iṣẹ́ rẹ̀ lo ẹ̀rọ ayélujára láti dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn fún àtìlẹyìn wọn bí wọ́n ṣe kéde ètò Candlelight fún ẹni wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí 3 tí wọ́n lọ́wọ́ nínú ikú Adéníyì Sanni, ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Sínátọ̀ Solomon Adéọlá Yáyì tí í ṣe aṣojú-ṣòfin fún ìwọ̀-oòrùn ìpínlẹ̀ Ògùn ní ilé-ìgbìmọ̀. Lára àwọn afurasí ọ̀hún láti rí Fred Okunno, ẹni ọdún 43 láti ìpínlẹ̀ Èkó, Lucky Michael, ẹni ọdún 23 láti ìpínlẹ̀ Delta àti Adédigba Ṣẹ́gun, ẹni ọdún 26 láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tí ó ń fìdí ẹ̀ múlẹ̀ ní olú iléeṣẹ́ ọlọ́pàá Ìkẹjà, Kọmíṣánná ọlọ́pàá Ìdòwú Òwòhùwà sọ wípé ìwádìí tó jinlẹ̀ ni ó fún ikọ̀ ọlọ́pàá ní àǹfààní àti rí àwọn wọ̀nyí palẹ̀mọ́. Òwòhùwà ní ó là wọ́n lóògùn láti rí àwọn wọ̀nyí mú pẹ̀lú ohun ìjà olóró wọn. Lára rẹ̀ láti rí ìbọn ìléwọ́ tuntun, ìbọn àgbélẹ̀rọ, aṣọ, bàtà, fìlà ológun, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ pupa Red Honda CR-V àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn afurasí yìí ń ṣiṣẹ́ pẹ̀lú ikọ̀ adigunjalè ilẹ̀ òkèèrè tí wọ́n ń pe adarí wọn ní Alhaji. Wọ́n ní àwọn wọ̀nyí a máa ní àfojúsùn fún ọkọ̀ tuntun tàbí àlòkù ilẹ̀ òkèèrè tí a mọ̀ sí tòkunbọ̀. Nígbà tí ó ń sọ̀rọ̀, afurasí tí ó jẹ́wọ́ wípé òun ni òun pa Adéníyì sọ wípé àṣìṣe ni. Lucky tí ó ti fìgbà kan rí jẹ́ ẹlẹ́wọ̀n sọ wípé kì í ṣe Adéníyì gangan ni àwọn ń wá, ṣùgbọ́n àwọn dá a dúró nítorí ó ń wa ọkọ̀ tòkunbọ̀. Ó ní òun dá ọkọ̀ náà dúró nítorí kò ní nọ́mbà, òun sì yìnbọn fún un ní ẹ̀ẹ̀mejì nítorí ó ń pariwo. Ó ní òun kò gbèrò láti pa á, ṣùgbọ́n ìbọn ni ó yìn fúnra rẹ̀. Ẹnì kejì nínú àwọn afurasí yìí, Okunno, ní òun gbìyànjú láti ràn án lọ́wọ́ nígbà tí ẹ̀jẹ̀ bò ó, ṣùgbọ́n ó ti bọ́. Okunno jẹ́wọ́ wípé òru ọjọ́ 5 oṣù kẹjọ ọdún yìí ni ọ̀kan nínú wọn dá ọkọ̀ yìí dúró ní agbègbè Òjòdú Bágà. Ní kété tí ọ̀kan nínú wọn tí ó wọ aṣọ ológun rí ọkọ̀ yìí pẹ̀lú tọ́ọ̀ṣì lọ́wọ́ ni ó ti ṣẹ́wọ́ sí àwọn ará rẹ̀. Lucky ṣàlàyé wípé lẹ́yìn tí àwọn béèrè ìwé ọkọ̀ rẹ̀ tí ó sì pèsè rẹ̀ ni ó béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n tún fẹ́ lẹ́yìn tí òun ti fi ìwé ọkọ̀ hàn wọ́n. Bí ó ti ń sọ̀rọ̀ ni ó ń pariwo olè olè. Ìdí nìyí tí wọ́n fi dàbọn bò ó. Ó ní àwọn gbé e sí ẹ̀yìn ọkọ̀ pẹ̀lú ẹ̀mí kan ní ara rẹ̀ ni ó sì ń pariwo. Lẹ́yìn èyí ni wọ́n gún un lọ́bẹ tí wọ́n sì já a sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì kí wọ́n tó mórí lé Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn. Láti bẹ̀ ni wọ́n ti gba ìlú Ìṣẹ́yìn lọ sí ìlú olómìnira Bẹ̀nẹ̀.
Àwọn èrò ọ̀nà ni wọ́n kàn sí ìyàwó olóògbé yìí nígbà tí wọ́n rí nọ́ḿbà rẹ̀ nínú ìwé ọkọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ kàn next of kin. Bí a kò bá gbàgbé wípé Sínátọ̀ Adéọlá ṣe àfisùn nínú oṣù kẹjọ wípé àwọn afurasí ológun pa ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Lẹ́yìn èyí ni ọ̀gá ọlọ́pàá kan fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn náà ti gbọ́ irúfẹ́ ìròyìn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní agbègbè kan náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti sọ wípé òun ṣetán láti gbèjà ara òun lórí ẹ̀sùn ìdarí owó tí alága ìlà oòrùn Ìjẹ̀bú tí wọ́n jáwèé gbélé ẹ̀ fún Wálé Adédáyọ̀ fi kàn án. Gómìnà Abíọ́dún ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Ìjẹ̀bú tí ọmọ ẹgbẹ́ àtijọ́ fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Àríwá Ìjẹ̀bú, ìlà oòrùn Ìjẹ̀bú àti Ògùn Waterside láti ọdún 2007 sí ọdún 2011 ṣe adarí, Olóyè Ṣẹ́gun Òṣíbọ̀tẹ̀. Níbi ìpàdé yìí ni gómìnà ti tẹnumọ́ ìdí tí ó fi yẹ kí wọ́n fi òfin múlẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú APC kí ọmọ ẹgbẹ́ lè jìyà ẹ̀ṣẹ̀ wọn. Ó ní bí wọn kò bá fi ọmọ ẹgbẹ́ tí ó tàpá sí òfin jófin, wọn kò ní ṣọ́ra fún ọ̀rọ̀ ẹnu wọn. Bí ó ti sọ wípé òun ṣetán láti gbèjà ara rẹ̀ lórí ẹ̀sùn tí Adédáyọ̀ fi kàn án. Ó ní Adédáyọ̀ parọ́ mọ́ òun gẹ́gẹ́ bí gómìnà, ó parọ́ mọ́ òun gẹ́gẹ́ bí Dàpọ̀ Abíọ́dún, ó ba orúkọ òun jẹ́, ó tún wá gbìyànjú àti kọ ẹ̀yìn ará ìlú sí ìjọba ìpínlẹ̀. Ó ní gbogbo ẹ̀sùn wọ̀nyí ni Adédáyọ̀ máa rojọ́ lé lórí lẹ́yọ kọ̀ọ̀kan. Abíọ́dún ní òun yóò rí i dájú wípé Adédáyọ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni òun Dàpọ̀ Abíọ́dún darí owó ìlú. Abíọ́dún ní òun ti mọ Adédáyọ̀ kí òun tó di gómìnà, bẹ́ẹ̀ ni Adédáyọ̀ kì í ṣe ọ̀tá sí òun. Ó ní òun fi ọwọ́ sí ipò rẹ̀ gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ìwà rẹ̀ kò ṣeé fi ọwọ́ sọ̀yà. Ó ní gbogbo àwọn tí wọ́n bá ní lọ́kàn láti da omi àlàáfíà ìpínlẹ̀ Ògùn rú ni kò ní ìsinmi. Síwájú àkókò yìí ni alága ẹgbẹ́ òṣèlú APC ní ìjọba ìbílẹ̀, Olóyè Báyọ̀ Balógun fìdí ẹ̀ múlẹ̀ wípé Adédáyọ̀ ń darí ìjọba ìbílẹ̀ pẹ̀lú àìbìkítà fún ẹgbẹ́, bí ó ti fi dá gómìnà lójú wípé gbágbáágbá ni ẹgbẹ́ òṣèlú APC ní ìlà oòrùn Ìjẹ̀bú wà lẹ́yìn rẹ̀ àti ìjọba rẹ̀ bí ike. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lẹ́yìn àlékún owó epo rọ̀bì tí ó wáyé láìpẹ́ yìí sí $94, $94, ìfòyà ti bẹ̀rẹ̀ wípé ó ṣeé ṣe kí owó epo tí a mọ̀ sí pẹtirólù náà lọ sókè sí i, ṣùgbọ́n àwọn alágbàtà epo ní kò sí ohun tí ó jọ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn, wọ́n ní kò sí ìkéde láti ọ̀dọ̀ àjọ NNPCL lórí rẹ̀. Wọ́n ní iye owó epo rọ̀bì àti pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè ní ipa 80 nínú 80% lórí owó bẹtiró. Ààrẹ ẹgbẹ́ alágbàtà epo IPMAN Chinedu Okoronkwo nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú akọ̀ròyìn sọ wípé àhesọ lásán ni àwọn èèyàn ń gbépò yẹnu. Ó ní ó ṣeé ṣe kí ìjọba ti tọ́jú epo tí yóò tó tà di oṣù Kejìlá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.